fòye gbé fòye sí ilé ayé rẹ̀ o. Lójú bàbá lẹ̀ àrímú ọ̀. Lójú bàbá lẹ̀ àwọn àrímú ọ̀. Àrímú lóde ayé o. Ọ̀rẹ́ máa fòye gbé ilé ayé rẹ̀ o. Ẹ wá ṣẹlẹ̀ láyé o. Máa fòye gbé o. Ọ̀rẹ́ máa fòye gbé ilé ayé rẹ̀ o. Kò fòye gbé. Security pa wọ́n lọ. Insecurity pa wọ́n lọ. Ọ̀rẹ́ mi fòye tẹ́pá ọ̀nà. Insecurity. Madam, ẹ káàsán. Yes. Ṣé wàá pa? Yes. Ẹ jọ̀ọ́ mo fẹ́ ṣe transfer. But battery phone is down. So mi mọ̀ bí ẹ ní power bank or bí abóníbo ilé charge kí n tiẹ̀ boost jẹ. Mo ní power bank àmọ́ ṣe ní cord. Àmì ní. Type wo lẹ ń lò? Normal Android cord náà. Okay. Ẹ ṣé. Ọ̀rọ̀ àwọn people tó ń paná ara wọn power hold àbí kí ló pé ti sú wa. Ẹ gbà. Ẹ ṣé mà. Àwọn tẹ̀ ti sú wa. No, you da generally. Ní bó ṣe rí. Kò ń pẹ́ boost eléyìí wọ́n rí fóònù yìí ṣe. 1% ní náà. Ẹ jẹ́ bá mi pé account number yín. 30 90 87 15 85. 85. Bank one. First bank. Oh, yeah, first bank. Bá ṣe ń bá ní pàjà là ń bá nẹ́tíwọ̀kì fà. Ó ti lọ. Mo ti ṣe 26 so màá gba 25 báyìí. Ẹ bá ti rí kẹjẹ kí ẹ mọ̀. Má bìnrin lọ. Mi ò tí ì rí ọ̀run. Ẹ má rí. Hello, sir. Yes, I'm actually on my way, sir. But there's a bit of an issue. Me, mo want to share laptop. Me, she look at the pack up. I will pack up. But luckily for me, transfer Google files and see on the phone me. So I have it on my phone. Okay, sir. Okay, sir. I should go, sir. Thank you, sir. Yes, sir. Mi ò ní change ẹjọ́ ẹ fún mi 500. Mo wò náà pé 3,000 naira kó lé mi lọ́wọ́. Bros, you get 500. Thank you. Ẹ gbọ́. Ní àrà náà ẹ ṣe gan. Ó yá, ibà. Yàbá. That place where I do POS, I bet call. Hello, madam. Ẹ pẹ̀lẹ́ ma. Aunty. Madam. Aunty. Madam. Mo gbé. Wọ́n fẹ́ rí fún ìbáyìí. Àdúgbò dẹ̀ ló dá ẹ̀. Ẹ káàsán. Ẹ lọ́mà. Ẹ ká lọ́mà. Mo ṣe rí burúkú. Ẹ̀gbọ́n. Ẹ bẹ̀rẹ̀ ma. Ẹ pẹ̀lẹ́ ma. Yes. Ẹ pẹ̀lẹ́. Mo gbàgbé fún mi lẹ́ẹ̀kan. Ẹ gbàgbé fún yín. Mo lọ ra nǹkan ni. Àwọn èèyàn gidi sì wà lùwà iná o. Tó bá jẹ́ lómi ní báyẹn fóun yẹn lọ nìyẹn. Kí ni mo fẹ́ fi fóun yín ṣe? Ẹ ṣé gan. Ẹ ṣé. Thank God. Fear don catch me. Adisa don lose the phone. Ẹ wo gan mo bá yín charge. Ẹ pé mi tí yọ kóònù charge. Ẹ ṣé. Ó jẹ́ ti gbé 23%. Mi ò tí yọ. Ẹ ṣé gan. Ọ̀gbìn yá tó I don late. Tó. Ọkàn wọn ò balẹ̀ rárá. Nǹkan ló mọ nǹkan tó ń ṣe wọ́n. Go.
Hey? Bọ̀dé ìjọ tó lọ́nà ìfọ̀ àfákìlì àti ìbẹ̀sí náà. Ẹ̀gbọ́n ẹbí sẹ́ni wà nínú ọ̀rẹ́ sẹ́ni sẹ́mi ìjọba sọ̀rọ̀ báyìí. Ìjọba sẹ́ni sẹ́mi ni èmi náà wà fún ọjọ́ lónìí. Interpretation is one very powerful. Seriously. Anyways. Nice. What's up, bro? Bone. You don't share to lose very stressed, right? No, sir, no. Something terrible ṣẹlẹ̀ sí mi lẹ́yìn. Mo bi Tarzan tá ti máa ń wọ boat táwọn ẹgbẹ́ mọ́tò lọ sí island yẹn. Ìfẹ́ rí yẹn. Ní ìdíbi àti ẹ̀kọ́kọ́ ní lot of challenges láti ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní wọ inú boat bàtà máa padà bẹ̀rẹ̀ sí ní wọ̀ fún omi kan jábọ̀ ni.
àwọn ọmọ kan jábọ́ sínú omi ní ṣá. Fóònù jábọ́ sómi. Jọ ṣó ń ṣeré ni gbogbo àwọn information tí o need inú ẹ̀kọ́. Àní mo kọ́kọ́ off wẹ̀ ọkọ̀ dàrú náà, but something strange and funny that happened. One very young pretty girl ó kọ̀ dédé wá láti inú from nowhere ó kọ̀ dédé fún mi ó dẹ̀ mú fún mi. Ọ̀rọ̀ mi mo bó ṣe mú wá ó dẹ̀ fún mi lọ. Ló ń ṣe ṣe fẹ́ máa wáìn wá ni. Mi wáìn ni. Wá ti wáìn mi tán sọ fún mi. Fóònù ẹ̀ jábọ́ sínú mi Tarzan. One pretty young girl kan wá fún ẹ̀. Àlàyé bóyá tó ti ń gbé bọ́ọ̀sì lọ àbí tó ń wọ ọ̀kadà lọ sí Tarzan kó jábọ́. Ó jábọ́ sómi sẹ́ẹ̀. Ọmọ yẹn dẹ̀ mú wá bá mi kí n tiẹ̀ tó sọ kí n tó sọ kí ni ọmọ yẹn kan ti lọ. Ó mú lé mi lọ́wọ́ báyìí tí mo kàn tí mo sọ ṣe. Fún yẹn náà kọ́ ni. Òun ní náà. Ó dẹ̀ ń ṣiṣẹ́. Of course. Omi odò àbí omi ńlá ta máa ń gbà fún kíní ẹ̀. Ní fóònù ẹ̀ jábọ́ sí ọmọ kan dẹ̀ wá dẹ̀ tápẹ̀ dẹ̀ fún ẹ ní fóònù. Ó fún mi live àfi èmi kò believe ẹ̀. Ọmọ nǹkan kí n wá kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bá mi fẹ́ o. Fóònù ọ̀dẹ̀ ṣiṣẹ́. Bí ayé mo já sí. Flash mi wò náà máa wọlé ó ṣiṣẹ́ náà mo fi kọ́ ọ̀gbìn. Hi baby. Báwo ni ìyá rẹ̀? Ṣé wàá bọ́? Hello Dina, mo wà pẹ̀lẹ́ pátá o. Kí ló ṣe? Mo ní very ethic day ni mo dẹ̀ ṣàlàyé fáwọn ilé ọ̀dẹ̀ bẹ̀ nígbà bẹ̀rẹ̀ pé bólú ọmọ kan tó ń fẹ́. Lóò kò lè. Ṣé o máa ń wo àwọn fíìmù tó máa ń padà àwọn fíìmù ṣùgbọ́n bẹ̀rẹ̀? Yẹ tó máa ń padà oríṣi. Ṣé ọkọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ àìkú tí fẹ́ máa padà fún wa? Ìtàn kí ló ń pa díjẹ́ tó sọ̀rọ̀ báyìí dáná ń padà fún ẹ. Hello Chairman. Yes, actually when you go, sir, I'm so grateful, sir. Thank you so much for joining us. Yeah, yes, sir. Thank you, sir. Thank you, sir. Thank you so much, sir. Thank you. I can't thank you. I am indebted to you, sir, sir. And I promise never to disappoint you, sir. Yes, sir. Yes, sir. Right away, sir. Yeah! Ọmọ ò ti approve ẹ̀. Ó approve ẹ̀. Ẹlẹ́dàá mi ò ṣe o. Ẹlẹ́dàá mi ò ṣe o. Ẹlẹ́dàá mi ò mọ̀ọ́rẹ́ o. Orí mi mo mọ̀ọ́rẹ́ o. Tí o bá ń ṣe ọmọ tó bá mi rí fóònù omi. Tí o bá ń ṣe ọpọlọpọ ọmọ tí mo sọ ẹ̀. Jọba àwọn ìfẹ́ mi láàfin mi gbà. Bọ́lá ẹ̀. Ṣé fóònù ẹ̀ sọ mi? Mo ní challenge láwọn ìgbà tí mo ń lọ ní fóònù mi jábọ́ sómi. One pretty young lady ẹ̀ bá mi mú wá báyìí. Mo wọ́n sọ fáwọn ilé ọ̀rọ̀ sọ̀rọ̀ yá mo sọ fún àkúsọ ni. Mi ò pàjọ́ ọmọ kan tí mo sọ. Stop ṣe bẹ́ẹ̀ náà. Àti ọ̀pọ̀ òun àìlẹ̀ ni tọ́mọ ìwọ bá mi rí ní ní àṣọ ọ̀kọ̀lá máa sọ sẹ́ẹ̀. Tọ́tà mi ti tọ́ mi, ẹ̀rọ mi fẹ́ dìfẹ́ǹdì tí mo ti pè pé mo ti gbọ́ o, dọ́kúmẹ̀ntì wà lórí fóònù. Ní sùúrù náà, ṣé òun wá ìní wa ń bíbá inú dẹ̀ sọ wá di ṣé àti wá ń wò náà nu fíìmù báyìí sí. Mo ìgbà mi kẹ́ ẹ̀ mi ò ṣì lọ́wọ́. Àti fún ọmọ yẹn ti wá fún ìjábọ̀ ó dẹ̀ mú owó ti fún ẹ. Ó fún mi. Ìfẹ́ contract kọ́dà dé ti bọ́ sí congratulations káwọn. Ó lé jàre èèyàn mi ní ẹ̀jà ló ṣe jàre. Ó ṣe kí ló máa fi wẹ̀ Ẹ báyìí. má wọrí. Oúnjẹ tí mo ṣe ti jìnnà ṣé kí n máa ń sábà bẹ́ẹ̀ ṣe. First step to celebration. Okay, let me break it down for you guys. The lady in question, she's Hey, Bobby, baby. Yeah, baby. Yeah. That's it. Oh, yeah. Oh, go nìyẹn. Wow. Ọ̀rẹ́. Àpòyè. Àwọn ènìyàn. Ojú orí. Thank you. Congratulations. Babo. Sorry. Lágbára Ọlọ́run, this is just the beginning of greatness fún gbogbo wa. Mo ṣẹ̀ṣẹ̀ gbá ọ̀rọ̀ àwọn àgbà, mo ṣẹ̀ gbà bọ́ ni. Ìwọ náà ọ̀rọ̀. Àwọn àgbà ní bí ẹkún pé di alẹ́ kan. Àyùbọ̀ ló rọ̀. Thank God for your life. Ọmọ ìyá. Thank God. I'm also, I need to thank Everything have you. just changed. I need to thank you guys. Tí o bá sẹ́yìn tẹ dúró tì mí. Through the storm, kí la bá máa sọ lẹ́nu? More importantly, I want to thank my wife, my lovely wife. Ó tẹ̀yẹ pé mi tí ṣe kó sí lọ kó gàrí náà. But òun náà dúró tán. Ọ̀rẹ́ mẹ́rin ká fọ̀rọ̀ lẹ́sọ̀. Ẹnì kan wà tó yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jù báyìí lọ. Ìwọ lọmọ tó bá mi rí fún. Kò ìmájì ọmọ yóò rí fún mi. Báwo ìfẹ́ defend proposal, báwo ìfẹ́ gba project, báwo ìfẹ́ ráìsì information. Ọmọ yẹn gbogbo ni òun ló ní dúró mi ẹsẹ̀ òjẹ̀ níro. Àmín. Báwo ìfẹ́ defend proposal, ọmọ ẹni. Ó ti tó ẹ má wọrí. Ẹ jẹ́ kí n lọ change aṣọ sọ́dọ̀ á lè jáde. Okay, kò sí problem. Ṣọ́ọ̀tì sọ bí ká ń lọ yìí. Ibo lẹ́yìn fẹ́ lọ. Anywhere now. Lọ máa ẹjọ́ ẹ lọ múra. Ẹ má fi make up dáa lò. No. Ọmọ yẹn lọ́nà lò. Ọpẹ́lọpẹ́ ọmọ yẹn. Ọmọ gbà kó bẹ́rọ̀ sí.
ó dúró ọ̀ yìí má lè jẹun. Ó sọ tàtàtà. Bọ́lẹ̀ ọmọ ni. Wèrè o. O ra wọn chimba o. Àwọn ta hen. Boy ma rí ni. Sórí wo a mọ̀ pé Ọlọ́run o kefti. Bo boy wa agbára jí o fẹ́ ká mọ́. Bo wo ko spec o full spec. Ọmọ gogo ni. Wọ́n náà wo Hold on. Like o sin tete se. O ni spec re obo re. Tí o náà den chicken. Spec ni stop kini spec ni mo tell money. Ani spec mo náà wo complete spec ni. Mari to pato. Stop it. I don't mean like. O ti bọ́ síbi tí kò yẹ kó lọ. Yes. Mọ mi ṣeré. Stop it. Èmi ò wá ṣeré baby. Babe, stop. Love of my life. I'm not playing. Spec ni. Ẹwà. Ọ̀rẹ́ mi. Oníkálukú abiti ẹ lára o. Ìyókọjú sí mi kẹ̀yìn sí ọ o. Bílù gángan ni o. Ipa ayé tó yẹ la fi ń gbé gbèsè rẹ̀. Ìmọ̀ la fi ń tẹpa ọ̀nà o. Tẹ́lẹ̀ jẹ́jẹ́ o. Ọmọ ilẹ̀ ń yọ gángan. Má ṣe gbọ́ kíkú òjò dàmínú àgbàdà nù o. Dàmínú àgbàdà, dàmínú kété nù o. Omi jẹ́ yìí kan ṣòro ló ń kán. Mo ní ẹyẹ. Èmi. Ọkọ èmi. Wait, ṣé torí nǹkan tó ń ṣe mí? Torí àrùn tó ń ṣe mí? Is that why you are cheating on me? Ọkọ èmi ṣe torí ẹ̀ ló ṣe cheat on me. Ṣé mo drive ẹ̀tọ́ àbí ṣé mo ṣe kó tóbìnrin máa ṣe tó pé bí òde bẹ̀rẹ̀ ọlọ́? Ebi kan tó ń ṣe ò dáa o. Ìkó tó ṣe ọ̀dá mi ever cheat on you mi ọkùnrin mi ò wò mí pé kó pè mí kí n dá wọn lóhùn rí. Lọ́dún bí mo ṣe sọ́fọ̀ tó ó dẹ̀ cheat on mi. Ó dẹ̀ cheat on mi lójú àlá mi mo rí pé òun cheat. Nǹkan tó ṣe ò dá o. Yẹmi nǹkan tó ṣe fún mi ò dá o. Nǹkan tó ṣe ò dá o. Ó dẹ̀ mọ̀ pé kò sọ́kùnrin tó pè mí tí mo ní sọ fẹ́ pé mo kí n dá wọn lóhùn. Come in. Hey guys. Ọ̀rẹ́ mi. Alpha. Ọmọ ya mi ló ń bọ̀. Alpha nígbà. Ọpẹ́ ẹ dìmú ọpẹ́. Ìyàwó kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe tó ń sunkún? Kí ló ṣẹlẹ̀? Àwọn ọmọ jókòó ìbí. Kí ló ṣe fún tó ń sunkún ní kí n bí? Ṣe fún báwo? Lọ́run sàn bọ́run lálà pé òun ní attack. Láti kí ẹ fún un. Nígbà tó ń wá òkè à lé òun dáhùn. Ìyìn àtọ̀rẹ́ mi wá wọn ní àwọn akáwà pa make love bá make out something lójú àlá irú àlá wo nìyẹn àlá. Okay, so àlá pé o cheat lójú àlá ló fa ikú. Òun wá ń jà pé mo cheat lójú.
Alágọ̀ alálásán ni alálásán ni. Just a alágọ̀. Ìgbà mẹ́rin tó la ló máa ń gọ̀ kì í ṣàlàwà. Má ṣe bẹ́ẹ̀. Òun ṣe bẹ́ẹ̀ sọ sí alágọ̀ right. Ẹ má bínú ṣé ẹ̀yin lè gbàdúrà pé kẹ́ lálàá pé wọ́n báyàwó yín sùn. Àwọn lárú àlàkálà bẹ́ẹ̀. Yóò yẹ èmi náà lẹ́nu nígbà tí màá fi wọlé àtìgbà tá ti ń wá síbí báyìí mi ò bá yín ru mood báyìí rí. Ẹ máa yọ mi lójú torí àlá lásán alágọ̀. Okay, it's fine. Baby, yeah, come. Yeah, sorry. Sorry. Yeah, sorry. Me ni cheat. O promise ṣe lójú àlá gan. Tó bá rí pé mo cheat kó break up lójú àlá. In fact, tó bá fi lè rí pẹ̀lú ẹni obìnrin lójú àlá, jọ má bá mi sọ̀rọ̀ mọ́ lójú àlá yẹn. Ṣùgbọ́n má kì mí mọ́, jẹ́ kí gbogbo ẹ̀ tán bíbẹ̀. Nínú àlá yẹn náà kò dá gbogbo ẹ̀rú má. In fact, má wà ní mi mọ́ nínú àlá yẹn. Sorry. Àwa gan máa wá. Support lójú àlá yẹn, a máa bàjá lójú àlá yẹn. Lójú àlá yẹn. Ojú àlá lẹ́ sọ. Ojú ayé ńkọ́. Ojú orúmi ni gbogbo mi ni wà bẹ́ẹ̀ rí ni. Sórí ọpẹ́ ẹni tó ń wò yìí ojú kan báyìí dáadáa yìí. Dami. Ìwọ dẹ̀ ní ojú kan yẹn. Wọ́n ní Adami ò lè bẹ́ méjì wo ogún rè àlè parọ́ mọ́ ẹ̀rọ ilé ẹ̀gún rè tún náà. Ogún méjì ìfẹ́ ni o. Ó ń gba ayọ̀ kọ̀rọ̀ ẹ̀. Ìyàwó wa. Ìfẹ́ rè ó lọ. Ìfẹ́ rè ó. Sórí fọ́lẹ́sì gbé. Good news àtẹ̀bí wa. Kan tó di pa báwa àti ìyàwó ẹ̀ tẹ́ ń ṣe àlákàlà. Wo 40 acres of land here. Tam jà fún wọn ti approve it. Fún ọdẹ ti fún wa ní 40% upfront. Saga! Good news náà sọ rè. Bó ṣe wọlé dé. Ìyẹn gángan là ń sọ. Ó kàn sẹ̀ sí. Ìdùnnú ṣubú. Ó ṣubú sẹ̀. Ọmọ ìgbà ìṣí bá wàjà mẹ́ni ìsinmi time back of semester máa ní wà láì recommend fún ẹ. Ẹ má bínú wa ẹ jẹ́ wọ́n fẹ́ sáré lọ jíṣẹ́ ni òjò yìí ò lè jẹ́ kí n débi ẹni wọ́n sáré ní kí n yá ọ̀dọ̀ yín lọ ẹjọ́ báwo lọjà ẹ ṣe. Aliwa wo iṣẹ́ ọjọ́ wọn náà rán láàánú orí tó ṣe lọ́jọ́ sí tó bá mọ̀kàn tó padà lédè sí and ever since mo ti ń wá ẹ pé kí n tiẹ̀ lè fẹ̀mí ìmoore wọn mo wá ẹ but níbi tí mo bá tí mo wí nǹkan tí ẹ mọ bí tí mo lè wá ẹ sí ni o ṣe gan mo dúpẹ́ o ṣe but má bínú o. À ń dúpẹ́ ara ẹni kí ni ètò ṣe ń yọra ẹ lẹ́nu àná ti lọ má dára ẹ láàmú rárá. Tó bá sọ bẹ́ẹ̀ but tó bá máa ṣe àlè ìdọ̀rẹ́ ó ti ẹ̀jẹ̀ pé nọ́mbà ẹ̀ kí n máa pè ẹ́ àti olóore mi ló jẹ́ kí lè máa kí ẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ṣe. Kí ni kí n fi stọ̀ ẹ̀? Kí ni kí n fi stọ̀ ẹ̀? Alright, what's up? Alright, how far? Kí ló ṣẹlẹ̀ náà? So tí màá ṣe kí mo fún ẹ ní appointment kó wá sí ìbàlẹ̀ mi bí mi ṣe ní rí ẹ náà ní ẹgbẹ́ náà. Anyway, I'm happy I have you here now. Sorry, first thing first, Joe. Kí lorúkọ ẹ? Monisola lorúkọ mi. Monisola. Wow, what a name. That's a fine name. Mo like orúkọ yẹn. Monisola. Jẹ́ kí n bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ ẹ. Jọ, báwo ló ṣe bá mi rí fún mi? Báwo ló ṣe ṣe? Mo ti sọ fún ẹ pé kò gbàgbé ẹ. Má sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. Mo ní láti máa lọ. Mo ní nǹkan tó ṣe pàtàkì láti lọ ṣe nílé. Oh, calm down now. No, kò yẹ kó lè tó yẹn. Wait. Mo ní
Ṣé jẹ́ ká sọ̀rọ̀ ká bọ̀ra bẹ́ta mo ní. Má lọ jẹ́ ká múra má lọ. Yẹmi. Monisola. Dúró ó lè pé ó ti tó time tó máa stop gbogbo rubbish tó ń ṣe yìí. Every time Monisola small thing Monisola o kíní kan o gẹ́ẹ̀ tó bá mi ṣe kíní kan. Ó sì dá Monisola gangan. Kí ni gẹ́ẹ̀ yẹn fún ẹ? Kí lẹ jọ là lọ́wọ́ yín? Kí lẹ fẹ́ gbà lọ́wọ́ ara yín? Ta ni kí ló fẹ́ látọwọ́ ẹ? Torí any small thing Monisola ni. Má bínú ní sí Monisola. Ẹ jẹ́ ká má farabalẹ̀ dáadáa o. Ẹ jẹ́ ká má farabalẹ̀ dáadáa. Ẹ jẹ́ ká má farabalẹ̀ dáadáa o. Ojú tó farabalẹ̀ àrímú. Ṣèyí tí wọ́n pè lọ́nà o. Ìgbà mìíràn ó máa lè jẹ́ gbó. Ọmọ ènìyàn ó rọra ṣe. Mo understand pé gbogbo tó ń ṣẹlẹ̀ recently is not been good. I know. I've not been making you feel so good. Jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ ni. From the deepest part of my heart, I want to say I'm sorry. Sincerely, I apologize. Sorry. Nǹkan tó really bother me tó ń jẹ́ kí n wà worried ni wípé báwo gangan ló ṣe rí fóònù yẹn? I want to get to the root of it. But how come? Nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn. Má bínú, I'm sorry. Please, má bínú. Ṣùgbọ́n. Mo ti gbọ́. Kò sí wàhálà bọ́. Mi ò fẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́. I promise you, kò ní ṣẹlẹ̀ mọ́. Are you sure? I promise now, babe. O ti bọ́ lójú ẹ̀ lè báyìí, ṣé òun ni kò máa smile? Kí ló dé? The smile. O fẹ́ smile. Kí ni kí n ṣe tó máa mú ẹ smile? Okay, ló ní kí n fún ẹ tó máa yẹ kó smile. Only. Every woman loves money. Everybody actually loves money. I beg you. Kò sẹ́ni tí ò love owó ní gbogbo wa. Má bínú. Kì í ṣe nǹkan tí mo intentionally. Kì í ṣe nǹkan tí mo intentionally ṣe now. Nothing. Babe, I'm sorry. Bó lẹ́nu nǹkan tí mo fẹ́ bá sọ mo fẹ́ pín ọkàn mo bọ̀. Okay. Kí n mọ́tò mi náà. Kí ló fẹ́ fi kankan mọ́ ṣe? Mo fẹ́ pín. Yeah. Actually, mi ò lè mọ area yìí, but the truth of the matter is mo lè navigate after the week. Mo máa ń gbọ́ orúkọ area yẹn, but mi familiar pẹ̀lú ẹ̀. But tó bá jẹ́ pé tó popular ni màá get ẹ̀yìn ohun ṣe problem. Ta ló lè máa pè bá? Why not? Mo lè máa wọ̀ right away. I'm doing nothing. Are you kidding? All right. Ibo ló tún lọ? Ṣé bọ́bọ̀ sọ fún fẹ́ mi kọ́? Okay. Ló ṣẹlẹ̀ látàárọ̀. Tó ṣẹlẹ̀ tí kí ni fi ṣe? Pé kí n là ni. Ṣé mo sọ fẹ́ pé mo fẹ́ lọ tọ̀? Ẹ ṣe lọ bímọ sọ́hùn. Wo ìyẹn tẹ̀kọ́ ló bá mi. Kí la rí gbọ́ o? O ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sísìn. Kí ló ṣẹlẹ̀? A ní mo rí ọkọ ọ̀rẹ́ mi tó driving wọnú hotel. And I'm very sure pé ọ̀rẹ́ mi ò sínú mọ́tò pẹ̀lú ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló gbọ́? Bóyá kí n pè é, ó jẹ́ ti jẹ́ kí n pè é, mo fẹ́ confirm. Àló dé o. Nǹkan tí ó pè má dalé onílé rú o. Sọ tèmi fún ẹ o. Ẹ lọ ọ̀rẹ́ mi. Kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ o. Kò yẹ kó máa lọ bẹ́ẹ̀. Ó wá sádùúgbò mi, ó ò dẹ̀ jẹ́ kí n mọ̀, ó ò tiẹ̀ lè pè mí. Irọ́ ni o. But mo rí mọ́tò ọkọ ẹ̀ tó driving wọnú hòtẹ́ẹ̀ tó wà ládùúgbò mi.
Ọláwọlé Hotel. O ò sínú mọ́tò. Èmi ṣì wà ńbẹ̀. Mo ṣì wà l'Ọláwọlé Hotel, mo ṣì wà ńbẹ̀. Ò ń bọ̀. Má bọ̀. Má bọ̀, mo ń dúró. Wọ́n ṣì wà ńbẹ̀, má bọ̀. Mo jẹ́rìí ẹ̀. Okay. I no dey. Ọ̀rẹ́ mi ló wò. I no dey. Èwo ni you no dey? Ó tó ń ṣe yìí ò dá. Ó dálé onílé rú ni o. Ilé wo ni? Mo ò sí ńbẹ̀ o. Kò lè dàrú. Má ni mo sọ fún ẹ o. That's nice. Monisola lorúkọ ẹ lóòótọ́ àbí? Yeah. See, I had a dream. And lójú àlá yẹn, ó sọ orúkọ ẹ fún mi, ó ní Monisola lorúkọ ẹ. And now, meeting you in person, Monisola lorúkọ ẹ lóòótọ́. Hold on. See, jọ tó lọ́wọ́ má dà mí lórí irú. What's really going on? Má yà mí wèrè. She name really Monisola. I mean, what's... Mo ti sọ fún ẹ pé orúkọ mi nìyẹn. Kò yẹ kó jẹ́ káyéfì fún ẹ, ó ti mọ̀ náà nìyẹn. Wow. Mo ní jẹ́ bá... Oh! I see. Yemi, ṣé call to sọ fún mi kó fẹ́ receive call ní mọ́tò yìí? What? You are not meant to be dramatic. Who is she? Me. Kí ló ṣe sọ ṣe báyìí tàbí àgbèjì kan lọ sọ? So torí pé mo ṣì ń gentle ló ṣe wò pé bí. Kí ni gbogbo ilé now? What's going on? What's it? Yemi, stop it! Give me one! Ó máa bá mi lé. I'm sorry. Well, kí ni gbogbo ilé tó ṣe báyìí sí? Babe, it's okay. Sorry. Are you okay? Are you okay? Money? Bella. Sí. Má bínú. Gbogbo nǹkan yòówù tó lè ṣe fún ẹ, má bínú. Mo bẹ̀ ẹ́ ní jọ̀ọ́. Má bínú. Má bínú jọ̀ọ́. Ọpẹ́yẹmí, mi ò lè bínú.
àgbà tí òbí nínú ọmọ ẹ̀ pọ̀ ẹni tí ò mọ ni ló ń fi ní ṣeré ohun tó yẹ kẹ́ wà ṣe òun ló ṣe yẹn gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara. Ọ̀tún náà Monisola gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣe ló dàbí mystery sí mi náà gbogbo ìrànwọ́ ibẹ̀ ní pórí mi ò pé láti ọjọ́ tó ti bá mi rí fóònù tó ti mú fóònù yẹn fún mi báyìí ló ti dàbí mi náà ṣe bí aláǹgàn náà kò yé mi rárá kí ló ń ṣẹlẹ̀. má yọrọ ẹ lẹ́nu kó lè bàa dá ni o. kó lè bàa dá lọ́nà kó lè bàa dá lọ́nà. mo wá síbi láti wá ràn ẹ́ lọ́wọ́ ni. ṣorí ní ọjọ́ kan màmá ẹ. Ndí sọ ń gbé èmi mo sì máa jọba nù ìlú yìí ẹ̀rù mo dẹ̀ máa fẹ́ yàwó ẹ̀yin máa fẹ́ mo dábì rí kẹlẹ òrì láàfin dúdú yín ló máa ń wù mí àtẹ̀jú èmi àti yẹn jọ wá máa. èmi ti inú ọjọ́ fúnra mi. tẹ̀yí. tùlájẹ tó lẹ́nu tó wà ń bẹ̀. ọmọ bàálù máa dé. olúwa ṣèyí tèmi bàbá mi o. jókòó. inú mi dùn mo ṣe rí ẹni. bínú kẹ mo dúpẹ́ Ọlọ́run. àtẹ̀ǹkì yín à ń kí yín. ṣé ẹ gbọ́ràn jàre. gbọ́ràn jàre má má ta lóhùn o. tó yọ ó yọ. bí o ṣe ní jẹ́ ká gbọ́n tá à ń wí nìyẹn. Olúwa mo dúpẹ́. Ìmọ̀ tẹ̀ sí ẹ lásán mo ti yó. Oya. Ara nǹkan tún ṣe náà. Oya o, ẹ káàbọ̀. Kéyìí. Èmi nìyẹn, tọ́tò depo. Depo bá rà á sí. Ó ní wọ̀nràn. Òǹkó, gbẹ́dùgbẹ́dù. Èmi nìkan bàbá mi. Èmi eléyìí kéré, eléyìí. Náà ní tán wú ẹ ọkọ mi. Náà ní tán wú ẹ. Lágbára Ọlọ́run. Dùgẹ̀. Gbẹ́dùgbẹ́dù. Èmi ti inú odó. Fáàtì ló máa ń pa. Ó tó tí ó tiẹ̀ tó jẹ́ kó mu wá aṣọ nígbà ẹ̀. Gbogbo gbádùn. Èmi ń jẹ wọn mọ́ ni. Mo ń jẹ. Ó tútù jẹ. Wọ́n ti bá gbaṣọ léyà ìwà àbóríṣẹ́ àbórọ̀ lọ́hùn. Ó dà ṣá máa wá tàtó méjà rẹ̀. Mi bọ̀, máa padà wá. Wọ́n ti gbáṣọ ọdún ẹ̀dì. Ṣáàtì ẹ̀bá kọ̀ǹtàn ẹ lọ. N tá à ń sìn nìyẹn. Àbóríṣẹ́. N tá à ń sìn ládùúgbò. Ó dùn bàjẹ́. Kọ̀rọ̀ tẹ́lẹ̀ ni. Ẹ káàsán. Ń dára. Olùkọ́ gbọ́, ó fi yẹ, ó fi báìbù mi, ọ̀dẹ̀, máa lọ sọ, ọ̀dẹ̀. Ó ń tèrí kọ́ ni, ó ń tèrí. Kí ni a rí gbọ́? Ẹ̀jẹ̀ tí gbọ́ ọ̀tọ̀ tó ń yọ. Báyẹ̀ dà sọ́hun ní kọ́tọ̀kọ́tọ̀ kí ló ń gbọ́? Tí gbọ́, kí gbọ́. Ó jẹ́ bá rẹ̀ máa lọ tiẹ̀. Oyin èèyàn mo mọ̀ pé ní ẹ̀ẹ́dá sí tán mọ nǹkan tó ń lọ. Kí ló ń lọ? Ewu ṣèyí ọmọ yín ó ti dé lẹ́tẹ̀kọ́. Ṣèyí ọmọ tèmi mo lè ti rọ́mọ mi. Ewu nígbà tí mo wà lọ́dọ̀ ìyá Yẹmí tí nǹkan tètè tí ń gbádùn mo ń jẹ gbogbo ayé mọ́tò yẹn kàn ń bọ̀ ni mọ́tò ògùn báyìí ó wẹ́ fine bó ṣe páàkì báyìí ọmọ yín kò bóyè ni ewu gbogbo ẹ̀yìn tó ń kó bọ̀ látẹ̀kọ̀ ó ti já fún ìyá Yẹmí. Ìyá Yẹmí kan náà. Èmi ó wá fún mi rè èmi máa ń gbádùn. Dúró ó já gbogbo ẹrù sí ọ̀dọ̀ ìyá Yẹmí. Yẹmí ti gba gbogbo ẹrù lọ́wọ́ ẹ̀. Ẹ̀ṣọ́ ọmọ tó sọ sọ́kọ́ lọ́hùn. Wọ́n yẹ tẹ̀lé Yàsíláwà Yàsím. Ṣèyí ọmọ tèmi. Ibẹ̀ ń kẹjọ́ tó sí. Ó ti já ẹrù sọ́dọ̀ ìyá Yẹmí. Gbogbo ẹ̀ ló já sílẹ̀. Máa lọ. Ó ṣe máa lọ. Kí máa lọ náà. Máa lọ tiẹ̀ náà. Ẹrù mi tẹ́gbẹ́ tó pé. A ní kó máa lọ náà. Ọlọ́run àlọ́ tó pé kìíní ti ṣe kìíní nìyẹn.
Ṣèyí lọ jẹ́ ẹrù sọ́dọ̀ ìyá Yẹmí. Ṣèyí ọmọ mi kò gbé ẹrù délé. Ó ti o mi nígbà. Ẹ jẹ́ ká má farabalẹ̀ dáadáa o. Ẹ jẹ́ ká má farabalẹ̀ dáadáa. Ẹ jẹ́ ká má farabalẹ̀ dáadáa o. Ojú tó farabalẹ̀ àrímú. Ṣèyí tí wọ́n pè lọ́nà o. Ìgbà mìíràn ó máa lè jẹ́ gbó. Ṣé akó mojúbà àǹtí. aṣọ ọ̀tọ̀ ni àmójúbà kí ni àmójúbà ẹ̀wọ̀ tẹ̀wá àmójúbà kí ni Ṣèyí. Ìgbà tí wàá tógò kọ́ tó tó ẹ̀dàgbà ńkọ́ ṣé mo kú ni bí ìsìláyé ó dẹ̀ wá ń bọ̀ ó kọ́kọ́ dájọ́ mi tí mo bí ẹ ó wá gbẹ́rù ó ń gbé gbogbo ẹrù ó ń gbé wá mo tẹ̀ kọ́ ọ̀rọ̀ pé lọ́nà ń pa aṣọ ọ̀tọ̀ ni ṣé bó ṣe yẹ kó ṣe nìyẹn tó bá tó ẹ̀ ń kọ́ tí mo lọ Tógò mo wà láyé wọ́n fi rán mi sí wọn mi ò fi jíṣẹ́ ni ṣé mi ni mo ní kí ti wọ́n bàjẹ́ ni èmi ò ránṣẹ́ èmi ni mo bí ẹ sáyé ọkọ yẹn kọ́kọ́ tí ẹ̀kọ́ síbi kan tó ọ̀tọ̀ mi nígbà tí a wà ní Tógò kọ́ wọ́n náà kọ́ ní ṣòwò ṣọ́kọ̀ rè wọ́n bẹ̀ ní ṣòwò wọ́n kọ́. àǹtí ẹ jẹ́ kí lọ jà wọ́n lẹ̀ jẹ́ ọ́ níṣọ́ mi ò tata position mò ń tà ṣọ́ọ̀bù mi kò sí ohun tí ò sí ń bẹ̀ àwọn ọ̀yá àyà níṣó ṣé ariwo tí ẹ̀gbọ́n yín wá pa ẹ́ lẹ́yìn lórí òun lẹ wá gbé sáyà ní ìsinsìn lẹ wá rò lọ́wọ́ fámíà mọ́mì ní ọgbọ́n ọmọ kékeré tèmi nǹkan tèmi mọ̀ pé nídìí ni àkànṣe àdúrà lórí ọmọ mọ́mì ẹ ní láti gba àdúrà gidigidi gan bó ṣe tí odò lẹ́mọ̀ bó ṣe kẹ́ lọ sínú aginjù kẹ́ bọ́ra síwò kẹ́ sunkún sọ́lọ́run yín lọ́rùn kẹ́ pé níbi tó ti ń gbọ́ etí Ọlọ́run ò di ìwà fi nǹkan tá a bá lanu wa bèrè mọ́mì ẹ ní láti jáde tẹ bá ní kẹrù látẹ̀ní dọ́là you no change anything nídìí láti ronú ọ̀rọ̀ yóò gbèrò ní wa rárá mo fi Ọlọ́run bẹ̀ yín. o ṣeun dúpẹ́ o ṣeun. Olúwa o ọba adẹ́dẹ́ ọba ṣẹ̀dá mo wá ké pè ọ́ ní etí omi yìí ó nídìí tí mo fi wá sétí omi torí mo rí pé omi ṣe pàtàkì nínú ayé ọmọ ẹ̀dá mo wá bẹ̀ Ọlọ́run Ọpẹ́yẹmí ọmọ kan ṣoṣo tí mo bí wá jẹ́ kó jẹ́ pàtàkì láyé bí omi ṣe wá ṣe pàtàkì nínú ayé bẹ́ẹ̀ ni kò yẹ jẹ́ kí Ọpẹ́yẹmí ṣe pàtàkì kó rá láàánú kó lóró olèrè ìwọ Ọlọ́run ló nànà fodò èyí tó fi ń ṣàn wá bá mi lànà fún Ọpẹ́yẹmí kó nà láàfún kó rí bá ti ṣe kó rọ́nà gbègbà kó rí jẹ kó rí mu kó rá láàánú kóró lóore ìwọ lọba tó lànà fọjọ́ tó fi ń jọ fi ń yọ lànà fún Ọpẹ́yẹmí ọba tó lànà fún òrùn tóòrùn fi ń ràn lànà fún Ọpẹ́yẹmí ọba tó lànà fójò tójò fi ń rọ̀ bá mi lànà fún Ọpẹ́yẹmí orí mi ṣàánú mi jẹ́ ń jẹ́ wọn mọ̀ jẹ́ kó mọ mi rá láàánú kóró lóore kó wọ wájú kóró lóore kó wọ ìwò kóró lóore kó wọ ọ̀tún kóró lóore kó wọ òsì kóró lóore ká láàánú warí ká láàánú wakàn gbogbo ibi tí aláàánú ẹ̀ bá wà kó má ní sinmi àgbà tán bá wá Ọpẹ́yẹmí rí kó mọ mi wá dorí àpèsì kó dorí olówó kó dorí ọlọ́lá kó dẹni ayé wárí fún kó dẹni abí ìlàwùjọ Èdùmàrè bá ọmọ fi ṣọmọ mi lólu ọmọ ṣe lálálùbáríkà ọmọ tó fi ń tọrọ ọmọ tó fi ń ṣàdúrà fọmọ àrídùnú ọmọ àmúyangàn ọmọ ni kó bá mi ṣọpẹ́yẹmí Olúwa o má jẹ́ kó rí ọlọ́lá pọ̀ ọmọ mi rán níṣẹ́ Olúwa wo inú ọdún mi tí mo fi gbé Ọpẹ́yẹmí fóṣù mẹ́sàn-án jẹ́ ǹjẹ́rì Ọpẹ́yẹmí Olúwa ṣàánú mi orí mi ṣàánú mi má dojú tì mí lórí Ọpẹ́yẹmí má jẹ́ mèrè tìjú lórí Ọpẹ́yẹmí má jẹ́ gbèrè tìjú lórí Ọpẹ́yẹmí orí mi ṣàánú mi jẹ́ jẹ́wọ́ ọmọ orí mi ṣàánú mi ooo. Ọpẹ́yẹmí lóore ọ̀nà àrà ọ̀nà yanu bá mi ṣe lóore Olúwa kò sẹ́ni tó mọ̀ gbà tí omi dénú àgbọn má jẹ́ kára mọ̀ gbà tó máa ṣoore fọmọ mi oore ẹ̀ka ìdẹ́nu ìfẹ́ oore àṣepé ni kò ṣe fọmọ mi o oore àrídùnnú oore àṣepé tí gbogbo ayé máa fọlá
ṣe lásán orí mi ṣàánú fún mi orí mi gbàdúrà mi Olúwa ṣàánú fún mi ọmọdé ṣe orí mi Olúwa jẹ́ kí ọmọ mi wá jẹ ẹni tí Ọlọ́run pé kò lè pàgọ́. Ó bọ́ sásìkò tí mò ń ṣeré létí omi ni mo gbọ́ àròyé àti àdúrà òbí lórí ọmọ. Ni mo ṣe pinnu láti ràn ẹ́ lọ́wọ́. Òun ló fà á tó yẹ jẹ́ pé èmi náà ni mo ràn ẹ́ lọ́wọ́ láti mú fóònù ẹ ní ọjọ́ tó jábọ́ sómi. Màámi, abiyamọ tòótọ́, wàá jẹun ọmọ. Mo ní ọ̀rọ̀ kan tí ń gbé mi lọ́kàn láti ọjọ́ tá a ti múra. Àmọ́ mi ò mọ bí mo ṣe fẹ́ gbé e kalẹ̀. Ó máa wù mí láti fẹ́ ẹ gẹ́gẹ́ bí ìyàwó. Ọkùnrin, kí ló tún fẹ́ fi ìfẹ́ tèmi ṣe? Orí ọ̀fẹ́ ńlá ló ní pẹ̀lú irú obìnrin tó fẹ́ ẹ̀. Ó ní ọjọ́ iwájú tó dáa tó dẹ̀ máa ṣe àǹfààní fún ẹ̀yin méjèèjì. Àbí nítorí àìsàn tó ń dà láàmú. Ó mọ̀ nípa àìsàn tó ń ṣe. Mo sọ fún ẹ pé mo wá ràn ẹ́ lọ́wọ́ ni. Wàá wá lọ sọ́jà, wàá ra atare àti obì. Tó bá kó dé, màá kọ́ ẹ bó ṣe máa lò. Ó ṣe gan-an Monisola, ó ṣe. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà, nígbà tó bá ṣe mí ní gbogbo orí, èrè kí ló máa já sí fún ẹ tó o bá gbà láti fẹ́ mi? Jọ̀wọ́ fún mi láyè kí n dé adé orí ẹ kó lè di ìyàwó mi. Ìwọ nífẹ̀ẹ́ mi. Ọpẹ́yẹmí, bá ṣe wà yìí, ìfẹ́ tí mo ní sí ẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara kò kéré rárá o. Nítorí kò sí ibi tí o bá ti ń lọ, mo máa wà pẹ̀lú rẹ lóòrèkóòrè. Mi ò dẹ̀ ní fi ẹ́ sílẹ̀ nígbà kankan. Nísìnyí tó ti mọ̀ pé ọmọ mi ni mí, kò sí nínú ìṣe wa láti gbọ́kọ lọ́kọ tàbí ká péyàn lẹ́kún. Àfi àwọn ọkùnrin alágbèrè tí a bá fẹ́ bá wí. Mo ń rò ẹ́, Ọpẹ́yẹmí, má fìyàwó ẹ sílẹ̀ o. Yemi, my lover. Babe, open the door now. I promise mo ní ever ṣerú ẹ̀ mọ́. Baby. Èmi ò dé jọ̀ọ́.
Bíbòde jóná wọn. Bíbẹ́sẹ̀ máa ń wo mí ta. Yẹmi. Calm down. You have got to cheat on me. O tún gbé wálé mi báyà. I will cheat on you. Yes, you cheat on me. Cheat on you. Okay, o bẹ́ẹ̀ mọ̀ gbọ́ gbogbo kan tó sọ pé òun ò ní fi ẹ́ sílẹ̀. Òun máa dúró tẹ̀sí láìfún ẹ̀rọ pé bèbí gbọ́ àbí. Ẹ wà lẹ́nu ẹ̀jẹ̀ sọ solution sí epilepsy tó yọ ẹlẹ́nu. Ẹ bá ti pariwo wá ṣe. I'm sorry. I don't know.
balẹ̀ dáadáa o. Ẹ jẹ́ ká máa fara balẹ̀ dáadáa o. Ẹ jẹ́ ká máa fara balẹ̀ dáadáa o. Ẹ jẹ́ ká máa fara balẹ̀ dáadáa.